olùgbàlà ẹ ṣeun 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 olùgbàlà ẹ ṣeun ọba mímọ́ ẹ ṣeun bàbá olùgbàlà ẹ ṣeun bàbá ṣeun 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 olùgbàlà ẹ ṣeun 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 olùgbàlà ẹ ṣeun. Kò ní sí olùkọ́ ilé ẹ̀kọ́ ìjọsìn mi níjọba ọ̀run, pàápàá jùlọ kò ní sí olùṣọ́ àgùntàn, kò ní sí pé bí àyàn lọ ń ṣe ajínrere níbẹ̀. Nǹkan ṣoṣo kan tí gbogbo wa tá wà nínú ayé máa lọ ṣe òun náà ni láti máa kọrin, láti máa jọ́sìn fún Olúwa wa, fún Elédùmarè. Àtayé yìí náà dẹ̀ ló yẹ ká ti bẹ̀rẹ̀ sí máa ṣe, nítorí olùgbàlà wá láti lè kà wá yẹ, láti lè sọ wá di ti Ọlọ́run. Praise the Lord. Má gbàgbé ilé ẹ̀kọ́ ìjọsìn mi ìjọ Apostolic ti Kristi, òun náà là ń ṣẹlẹ̀ lórí CAC, that's Christ Apostolic Church. A gbàdúrà pé Olúwa wà pẹ̀lú wa bá ṣe ń lọ sínú ẹ̀kọ́ yìí. Àwọn ohun tó ló wá fẹ́ kí a mọ̀, Olúwa fi mọ̀, á jẹ́ ká mọ̀, á dẹ̀ máa lè ṣàtúnṣe, á lè ṣèfẹ́ Ọlọ́run bí Ọlọ́run ti fẹ́ gan. Ẹ̀mí mímọ́ á gbàkóso, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìjọ Apostolic ti Kristi ní àgbáyé, ẹ̀kọ́lé ọjọ́ ìsinmi ìṣọ̀kan àwọn ará, ohun tí à ń ṣiṣẹ́ lé lórí ní sáà yìí nìyẹn, ìṣọ̀kan àwọn ará. Praise the Lord. Praise the living Jesus. A ti bẹ̀rẹ̀ ní àti ọ̀sẹ̀ tó kọjá. Ipa ìkejì àkórí òun la fẹ́ ṣiṣẹ́ lé lórí lónìí. À ń sọ̀rọ̀ nípa mẹ́ta lọ́kan, ìjẹ́rìísí ìṣọ̀kan wọn láti inú Bíbélì. A bá sọ nípa ìṣọ̀kan àwọn ará, a wá bẹ̀rẹ̀ látorí Ọlọ́run fún ara rẹ̀. A ní mẹ́ta lọ́kan. Tí a bá wo ti ọ̀sẹ̀ tó kọjá, àwọn tó gbọ́, a sọ wọ́n ní ìtẹ̀lé àmọ́dẹ̀mọ̀ pé ẹ̀mí mímọ́ ó bá wa pàdé. Lónìí lágbára Ọlọ́run a ṣe àṣekágbá lórí mẹ́ta lọ́kan. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ wípé Ọlọ́run kan ṣoṣo ló wà. Lótìtọ́ ni Ọlọ́run kan ṣoṣo náà ni a ní, ṣùgbọ́n ó farahàn ní ọ̀nà mẹ́ta. A máa ní mẹ́ta lọ́kan. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan tún wípé Ọlọ́run ò bímọ, ẹnìkan ò bí. Ẹlòmíràn gan nígbà táwọn tó máa sọ títí wọn, wọ́n ní ẹ̀mí mímọ́ pé kì í ṣe pé afẹ́fẹ́ lásán ni. Ẹ̀mí mímọ́ òun náà jẹ́ ẹ̀dá o. Nǹkan tí mò ń try láti fẹ́ sọ ni pé ẹni ni, is a person of the three persons of the Trinity. So the third person of the Trinity, sọmọ ní pé ẹni gẹ́gẹ́ bí a ṣe lè pè bá ní ènìyàn, mo ti ń sọ ń pa máa nìyẹn, but ẹni as a person. Òun ni bí Jésù Kristi wí pé ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ kò ní ìdáríjì. Òun náà ní ìwà tiẹ̀. Now, nǹkan tí mò ń sọ ayé wa dáradára, ẹ jẹ́ ká lọ sí inú ẹ̀kọ́. Ó ní mẹ́ta lọ́kan, ìjẹ́rìísí ìṣọ̀kan wọn láti inú Bíbélì. Mò ń kà láti inú fóònù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a ní òde òní, tó jẹ́ pé kò dìgbà tá a bá ẹ̀ṣẹ̀ ní Sunday school pamphlets. Ní ìlú Èkó, fún àpẹẹrẹ, wọ́n ti ilé ìjọsìn, ṣùgbọ́n wọ́n sọ pé kí àwọn èèyàn má jọ́sìn sí Ọlọ́run nítorí àrùn gbajúgbajà, àrùn tó wà ní àgbáyé báyìí tá à ń pè ní COVID-19. Ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ yìí kò wáyé bí kò ṣe pé Ọlọ́run mọ̀ nípa ẹ̀, Ọlọ́run mọ̀ sí. Ó dẹ̀ wá pọn dandan fún gbogbo àwa tá a jẹ́ Kristẹni láti lè jókòó, láti lè wòye, ká tún yẹra wa wò, ká mọ ohun tí Ọlọ́run fẹ́ sọ fún wa ní àkókò ìpàápàá jùlọ àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Kò sí ẹnikẹ́ni
kò sí ìjọba kíjọba àbí ènìyàn kéènìyàn kan tó ní ẹ gba ìjọ Ọlọ́run lọ́wọ́ àbí ẹ gba àwọn ènìyàn Ọlọ́run. Ṣùgbọ́n tí nǹkan bá ń ṣẹlẹ̀, Ọlọ́run mọ̀ sí. Ó fẹ́ jẹ́ kí àwa tá ń pera wa ní ti Ọlọ́run, àwa tá jẹ́ ti Kristi, ká lè yẹra wa wò bóyá inú Ọlọ́run dùn sí wa àbí inú Ọlọ́run ò dùn sí wa. Praise the Lord. Praise the living Jesus. Mo fẹ́ ká mú èdè yẹn dáradára. Bóyá inú Ọlọ́run dùn sí wa, bóyá inú Ọlọ́run kò dùn sí wa. Àkókò yìí ni láti lè yẹra wa wò. Àkókò yìí ni láti lè yẹ iṣẹ́ ara wa wò. Àkókò yìí ni láti yẹ ohun tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ wò. Àkókò yìí ni láti lè wo bóyá à ń ṣe ohun tí Ọlọ́run fẹ́ àbí a ò ṣe. Bí ṣe ń sọ̀rọ̀ yẹn lọ, ó wà lára nǹkan tá fẹ́ iṣẹ́ lé lórí bíbá yẹn náà. Nígbà tí a sì ṣe ìrúbọmi fún Jésù Kristi látọwọ́ Jòhánù Baptist, Bíbélì wípé ọ̀run sì ṣí, ọ̀nà nǹkan sì tọ̀ ọ̀run wá wípé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Tá bá dẹ̀ ka John chapter 1 verse 12, ó ní a ti fún wa náà ní àǹfààní, gbogbo àwọn tó bá ti gba Jésù Kristi gbọ́, ní àǹfààní láti di ọmọ Ọlọ́run. Àwa ò kì í ṣe ti ayé yìí mọ́. Kò sí pé àwọn ọmọ Ọ̀yọ́ ni mí, Oǹdó ni mí, Oǹdó láti wá, ọmọ Èkìtì ni mí, láti dọ́mọ ìjọba ọ̀run. Our status had been changed. We are now citizens of the kingdom of God, kingdom of heaven. Nígbà táwọn èèyàn bá gba green card, tó di pé wọ́n fún wọn ní citizenship status ní US, nínú wọn máa dùn, wọ́n á ṣe testimony. Ṣùgbọ́n à ń sọ nípa èyí tí ìjọba ọ̀run. Bẹ́ẹ̀ni kí ìjọba ọ̀run kó dé, kí ìjọba rẹ̀ dé. Ìfẹ́ tẹni ká ṣe náíbọ̀ tí ń ṣe ní ọ̀run, á ti dọ́mọ ìjọba Ọlọ́run. Now, ohun tá wá ń ṣe, ohun tó Ọlọ́run gbélé wa lọ́wọ́. Gẹ́gẹ́ bí ìwọ tó ń wò mí, Ọlọ́run fún ẹ ní oore ọ̀fẹ́ àti máa kọrin. Ṣé inú Ọlọ́run dùn sí ẹ? Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ bí láti lè máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé inú Ọlọ́run dùn sí mi? Kí ni Ọlọ́run fún ọ lóore ọ̀fẹ́ láti máa ṣe? Ọ̀nà wo lò ń gbà ṣe? Bíbélì sọ níbẹ̀ ni pé nítorí Ọlọ́run fẹ́ràn, ó ní pé ó ní nǹkan sì ti ọ̀run wá wípé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Ẹni tí inú mi dùn sí gidigidi. Ṣé inú Ọlọ́run dùn sí wa? Ná jẹ́ ká bọ́ sí ẹ̀kọ́. Ó ní mẹ́ta lọ́kan ìjẹ́rìísí ìṣọ̀kan wọn láti inú Bíbélì. Tá bá ka Genesis chapter 1 to chapter 3, a rí ní chapter 1 ó ń sọ bí Ọlọ́run ṣe bẹ̀rẹ̀ sí ń ṣe ìṣẹ̀dá ohun gbogbo, ìṣẹ̀dá ọ̀run àti ayé. Ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run àti ayé. Ọ̀nà ayé sì wà ní júùjú, òkùnkùn sì borí pamọ́. Ẹ̀mí Ọlọ́run sì ń rá bàbà. Pàtó Olúwa ní jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ ní ọjọ́ àkọ́kọ́ ọjọ́ pé ilẹ̀ ṣú, ilẹ̀ sì mọ́. Ọjọ́ kìíní kọjá lọ, wọ́n tún sọ ọjọ́ kejì, Olúwa tún dá ilé, ó tún dọjọ́ kẹta, Olúwa tún dá ilé. Praise the Lord. Tí tọ́nà fi dá ohun tó dá gbẹ̀yìn. Kí dẹ̀ lọ́lọ́run dá gbẹ̀yìn? Ènìyàn ni Ọlọ́run dá gbẹ̀yìn. Ìyẹn tá bá máa ka ní Genesis chapter 1 verse 26. Ó ní Ọlọ́run wí pé ẹ jẹ́ kí a dá ènìyàn ní àwòrán ara wa. Èyí náà ṣí Bíbélì yín kẹ́ka. Genesis chapter 1 verse 26. Ta lẹni t'Ọlọ́run bá sọ̀rọ̀? Ta lẹni t'Ọlọ́run bá sọ̀rọ̀? Ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa. Èyí ń fi díẹ̀ múlẹ̀ nípa mẹ́ta lọ́kan. Yẹ́dí Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Ọlọ́run kan ṣoṣo ni. Ṣùgbọ́n tí ó ń farahàn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà nípa iṣẹ́ àti ipò rẹ̀. Now, tẹ́ bá máa fi bọ́ sí chapter 2, à ń sọ bí Ọlọ́run ṣe wá mọ ènìyàn. Ní àwòrán Ọlọ́run dá ènìyàn ní chapter 1. Báwo dẹ̀ ni Ọlọ́run ṣe jẹ́? Bíbélì jẹ́ kó di mímọ̀ fún wa pé ẹ̀mí ni Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá dẹ̀ máa sin Ọlọ́run, ó láti sìn nínú ẹ̀mí àti nínú òtítọ́.
Jésù ló kọ́ wa níyìn. Àmàrí yẹn nínú Jòhánù orí 4, tẹ́ bá ka gbogbo Jòhánù orí 4 yẹn, but John chapter 4 from verse 20. Ẹ rí nígbà tí Jésù ń tẹ̀síwájú tí ó ní òǹgbẹ́ngbẹ́ tó di pé ó bígbà ẹ pé ẹ mọ̀ he was tired, tó wá jókòó táwọn ọmọ ẹ̀yìn ẹ lọ sí ìgboro láti lọ wọ oúnjẹ wá. Arábìnrin kan wá láti wá fa omi, obìnrin ará Samaria. Jésù ní kó fún òun lómi mọ́ náà. Ìwọ ará Júù, ó ń béèrè nǹkan lọ́wọ́ mi ará Samaria. Ó yà lẹ́nu, ó dàbí bí àwa náà ṣe máa ń rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo pa ń sọ̀rọ̀ nípa ìṣọ̀kan àwọn ará, ní ìṣọ̀kan àwọn ará, àwọn lára wa Kristẹni. Lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn tó ń dá ilé àbókí lélẹ̀. Ó dàbí ẹni pé kí èèyàn kó wá lọ síbi tí àwọn oníbàárà bá àwọn àbókí ẹ mọ̀ náà. Ká ní I want water. Kó wá jẹ́ pé kọ́ọ̀pù ẹ̀. Ṣé mo máa ya mọ́là ẹ lẹ́nu pé ó rí bí a kò rí bẹ́ẹ̀. Nǹkan tó dà tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn nìyẹn. Ọ̀rọ̀ bá di pọ́n bẹ̀sì jọ ń sọ̀rọ̀ bẹ̀sì ó ní àwa ní tiwa gbàgbọ́ wípé orí òkè yìí òun ni aláti máa gbàdúrà sí Ọlọ́run, ṣùgbọ́n ẹ̀yin ará Júù ẹ̀yin máa wò pé dìgbà tẹ́ bá dé tẹ́ḿpìlì kíní kan mo bẹ̀ sí ń ṣe bá náà ṣe máa ń ṣe tá máa ń ṣe kí ló máa ń porúkọ mẹ̀tẹ́ ẹ̀sìn. Kò sí ọ̀rọ̀ ẹ̀sìn. Ó wá sọ wípé àwọn tọ́lọ́run máa fẹ́ràn àwọn tó bá lè sin Ọlọ́run nínú ẹ̀mí àti nínú òtítọ́. Jésù dẹ̀ ni òtítọ́. Àmàrí yẹn náà nínú John chapter 14 verse 6. Ó ní èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Orúkọ mìíràn tí Jésù tún ń jẹ́ òun ni ọ̀nà. Orúkọ mìíràn tí Jésù tún ń jẹ́ là ń pè ní òtítọ́. Orúkọ mìíràn tí Jésù ń jẹ́ ní ìyè. Ẹni pé ìyè àìnípẹ̀kun ìyè. Òtítọ́. So ó ní tó bá máa sin Ọlọ́run láti sin nínú ẹ̀mí àti nínú òtítọ́. Praise the Lord. Praise the living Jesus. Now John chapter 1 verse 1, àwọn ibi tó ń fún wa ní orí ẹ̀kọ́ yìí gẹ́gẹ́ bí àkòrí yìí. Àti John chapter 3 verse 16, Hebrews chapter 9 verse 14, the 1 Peter chapter 1 verse 2. Má tún pé John chapter 1 to chapter 3. John chapter 1 verse 1, John chapter 3 verse 16, Hebrews chapter 9 verse 14, 1 Peter chapter 1 verse 2. Mo máa fẹ́ jẹ́ kí a farabalẹ̀ ká lè kà. Bọ́ mi ní fẹ́ gbà wá ní àkókò. Màá lè lọ sínú àwọn ẹ̀kọ́ wọ̀nyí kí ó lè bá yé wa dáradára. Ibi yìí bí ṣe ń sọ ó mú mi rántí ìgbà kan mo ń drive mi ní ọ̀nà ìyànà Pájà. Bá ṣe ń lọ, èèyàn kan ń bọ̀, ó kàn ṣàdédé ṣubú. Àwọn èèyàn wá péjọpọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ń wò. Kéré kan, kò sí nǹkan tó fọwọ́ kàn. Ṣùgbọ́n mọ́là kan tó máa ń ti wheelbarrow, bí ẹni mo ṣe mọ̀ pé mọ́là ni, òun ló gbé wheelbarrow ẹ̀ sẹ́gbẹ́ kan, òun lọ tó gbé sókè tó ń mú mi tó ń dà lé lórí, tí yẹn ṣẹ̀ṣẹ̀ dà pé ó ń jí sáyé padà ló ń bá gbọ́n aṣọ ẹ̀. Mo kúrò ní sínú ìgbà tí déyàn lè dúró sí ojú títì àti bá mọ ìyànà Pájà dáradára. Ẹ̀mí mọ́ bẹ̀ sí ń ṣàlàyé fún mi nípa Samaria, Good Samaritan tí Jésù sọ̀rọ̀ nípa ẹ̀, pé ó dàbí ọ̀rọ̀ mọ́là. Ó ní pé bí Bíbélì ṣe wí, ó ní pé àlùfáà kọ́kọ́ kọjá, priest. Ó ní ọkùnrin yẹn bí Jésù ṣe sọ òwe yẹn fún wa rèé, pé àwọn robbers, àwọn ajagunjalè, àwọn lọ attack ẹ̀, wọ́n ṣe léṣe. He was half dead. So kò tí kú tán. Ó wà lẹ́gbẹ̀ẹ́ kan, ti gba gbogbo nǹkan tó máa gbà lára ẹ̀, wọ́n ti lọ. Ṣùgbọ́n gbà tí àlùfáà ń bọ̀, bí ó ń lọ sí ilé ìjọsìn ni, ó rí lápá ọ̀tún, ó yà bọ́ sápò òsì. Ọ̀pọ̀lọpọ̀ àná là ń ṣe wé. Ó ra ń bá tiẹ̀ lọ pé ní má lọ ṣe kinní kan. Ọmọ ilé ìjọsìn náà tún lọ, ta lè pè lọ́mọ Léfì, temple assistant or Levite. Ìyẹn náà tún kọjá, ìyẹn náà tún ra bọ́ sí kinní, ìyẹn náà bá tiẹ̀ lọ, ti late. Ṣùgbọ́n
nígbà tí Samaritan yẹn débẹ̀, yẹn wọ̀ ó ní pé ó nàánú ẹ̀, àánú ẹ̀ ṣe ó láti lọ, ó wò ó try, ó gbé lọ sí ilé ìwòsàn. Ìgbà tó dé ilé ìwòsàn, ó múnú owó ara ẹ̀, ó fi sanwó nílé ìwòsàn kó máa tọ́jú ẹ̀, pé tó bá tún kù òun padà bọ̀ láti wá san, ẹ má jẹ́ kẹ́ni kó kú. Gẹ́gẹ́ bí mọ́là yẹn ṣe ó gbẹ́ni ẹ̀ dìde, inú owó ẹ̀ náà ló ti da omi tó bẹ̀ sí gbọ́n aṣọ ẹ̀ tó ń ṣe everything pé kó ṣáà lè wà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ Jésù wá ń béèrè pé ta ni ẹnì kejì ẹ̀. Àwọn ẹni tí àwọn èèyàn kà sí, àwọn táwọn èèyàn kà sí ní àlùfáà, àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì, àwọn tó ń lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n àwọn èèyàn tí yàn ò tẹ̀ nérò rárá ẹ̀ wo ohun tó ṣe. Jésù Kristi wá ń kọ́ wa láwọn ẹ̀kọ́ kan bíbà yẹn ni pé ìṣọ̀kan àwọn ará, àwa gangan ló ń bá wí ní bíbà. Ṣùgbọ́n kó tó di wípé a máa lọ ní pẹrẹwu sọ̀rọ̀ ìṣọ̀kan àwọn ará, a láti wá sọ nípa Ọlọ́run gan fún ara ẹ̀ pé Ọlọ́run wa táwa ń tẹ̀lé, a dẹ̀ láti jọ́ délẹ̀ ni pé ọmọ bàbá mọ́tálà wa ń ṣe. Ó ní ohunkóhun tá a bá ń ṣe, ó fi wọ̀n wípé ẹni yẹn òun ló bí wa. A máa ti jọ ẹni tó bí wa, ọmọ bàbá là ń ṣe. Ọlọ́run ó dẹ̀ wà nínú ìṣọ̀kan, ẹ lè kí wọ́n yapa síra wọn. Praise the Lord. Praise the living Jesus. John chapter 1 verse 1 sọ̀rọ̀ nípa ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Mo máa ń sọ báyìí wípé Jésù Kristi tí à ń sọ̀rọ̀ rẹ̀, ọ̀rọ̀ ló ń jẹ́ ní ọ̀run, ọ̀rọ̀ words. Now tá a bá dẹ̀ wò dáradára, nípasẹ̀ ọ̀rọ̀ lọ́nà fi dá ohun gbogbo. Ní tá bá ka John ẹ̀ sísàlẹ̀ sí, gbogbo sóhun tí a dá nípasẹ̀ rẹ̀. Praise the Lord. Now lẹ́yìn tí ènìyàn dẹ́ṣẹ̀, ọ̀rọ̀ láti wá ṣiṣẹ́, ọ̀rọ̀ láti gbé ara ènìyàn wò, láti wá ṣiṣẹ́. Mo sábà máa ń lo àpẹẹrẹ yìí pé tí ọkàn yàn bá ní ìyọnu, ìyàn ọkọ̀ tí yàn ń wà, ìyàn ní gbé lọ sọ́dọ̀ carpenter, ìyàn máa gbé lọ sọ́dọ̀ mechanic pé láti lọ ṣe ni. The same thing applicable, pé ẹni tó dá wa òun náà lẹ́ni tó láti wá ṣiṣẹ́ ètùtù fún iṣẹ́ ìgbàlà wa. Praise the Lord. Ó láti gbé ara ènìyàn wò. Nítorí tó bá wá ní áńgẹ́lì, a lè má lè dúró ká ní ìwọ̀n ni ká máa sọ pé nǹkan báyìí ni. Ṣùgbọ́n ó wá láti wá gbé láàrin wa, láti lè wá ṣe àtúnṣe, láti lè fi wọ̀n wá ohun tó jẹ́ ìfẹ́ Ọlọ́run. Nítorí wọ́n ní pé inú Ọlọ́run sì dùn sí gidigidi. Ẹ ti understand pé ohun kan sì tọ̀nà wá wípé yìí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Kí ni èrèdí tí inú Ọlọ́run fi dùn sí? Ó láti wá máa fi àwọn ọ̀wà yẹn wọ̀n. Gẹ́gẹ́ bí anọ́dẹ ti mọ̀ náà ìwé mímọ́, pàápàá jùlọ ní Quran, a máa pè ní ọmọ Mọ́ríámù, wọ́n sọ pé ọmọ Yusuf. Nítorí tó bá dẹ̀ máa pe èèyàn, ó yẹ kán pè mọ́ bàbá ẹ̀. Nítorí wọ́n mọ̀ wípé kò ń ṣe ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin la fi bí Jésù Kristi. Ọ̀rọ̀ Ọlọ́run ni, iṣẹ́ ẹ̀mí mímọ́ ni, ẹ̀mí mímọ́ ló ṣìjì bo Mọ́ríámù tá à ń pè ní Màríà, tí ó fi bí Jésù Kristi olùgbàlà. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Praise the Lord. Jésù Kristi adẹ̀ ń pè ó jẹ́ olùgbàlà, àti iṣẹ́ tó wá ṣe, iṣẹ́ ìgbàlà ènìyàn. Mo dẹ̀ máa ń sọ kí ni Jésù wá ṣe. Wọ́n á máa sọ pé oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ t'Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀mí mọ́, gẹ́gẹ́ bí Kóríńtì yẹn ti wí. 1 Corinthians chapter 13, the last verse, nígbà tí Paul máa bid farewell, òun sọ̀rọ̀ yẹn. Nítorí oore ọ̀fẹ́ ni Jésù wá fún wa, òun ṣe ohun tí a ṣiṣẹ́ fún. Oore ọ̀fẹ́ ó kẹ́ bá, kò ṣe bí a pé ẹmọ tí ó bá ń ṣiṣẹ́ ní end of the month, á fún ẹ ní salary. Nítorí pé ó ṣiṣẹ́ fún lọ́n ṣe fún ẹ ní salary. Ṣùgbọ́n léyìí nǹkan tí yàn gbà tó ò ṣiṣẹ́ fún, ó tẹ̀ merit ẹ̀ gan, ohun tí Jésù wá ṣe nìyẹn gangan.
ìdí ẹ̀ máa ń sọ iṣẹ́ ìgbàlà tábà dẹ̀ máa sọ wípé kíní kan kíní kan kò ń ṣe ènìyàn nìkan ló ṣẹ̀, àwọn áńgẹ́lì kan náà ṣubú lọ́rùn. ẹ má bínú pé mo yà bàrà, èṣù pẹ̀lú àwọn tó ṣubú, ṣùgbọ́n àwárí oore ọ̀fẹ́ gbà. Ọlọ́run ó ti ṣe ìdájọ́ àwọn ìyẹn, wọ́n ń dúró de ìgbà tó máa wọ ọ̀run àpáàdé ni, ṣùgbọ́n oore ọ̀fẹ́ òun ló ń kọ́rọ̀ Ọlọ́run gbé àwòrán èèyàn wọ̀ táwọn ń pè ní Jésù Kristi ní ayé láti ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa ṣègbè. Yẹn ló wà ní John 3:16. Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣo fún ni pé ẹnikẹ́ni Ọlọ́run fún wa provision yẹn, kò fi provision yẹn sílẹ̀ fún Sátánì. Abẹ́yìn ti gbọ́ rí pé ó yá èṣù yá bẹ̀rẹ̀ sí máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run, kò sí àyè yẹn fún èṣù, òun ò ní oore ọ̀fẹ́ yìí, ènìyàn náà là á fún ní oore ọ̀fẹ́. Praise the Lord. Ẹ̀ṣẹ̀ ó ní èṣù dá, ó fẹ́ gbé ìtẹ́ ga jù tọ Ọlọ́run lọ àbí ó fẹ́ di Ọlọ́run àbí? Tá a bá dẹ̀ máa wo ènìyàn, ẹ̀ṣẹ̀ ó lè èèyàn náà dá, ìwà èèyàn náà fẹ́ di Ọlọ́run ní tí nígbà tí èṣù wa tan arábìnrin yẹn jẹ, ó ní ẹnikú kankan pé Ọlọ́run ti mọ̀ pé tẹ̀yin bá jẹ nínú èso ẹ̀yin máa dà bí òun náà dẹ̀ jẹ́ nítorí pé ó dára àti pé ó dára ní fún ojú, ó jẹ́ ó dẹ̀ fún ọkọ rẹ̀ jẹ náà. So ìmọ̀ àwọn méjèèjì náà fẹ́ dàbí Ọlọ́run, wọ́n fẹ́ di Ọlọ́run, tọ́lọ́run dẹ̀ ti sọ wọ́n di Ọlọ́run tẹ́lẹ̀, nítorí tá a bá ka Genesis chapter 1 verse 26 and 27 pé jẹ́ ká dé ènìyàn láwòrán ara wa. Ọlọ́run ti dé ènìyàn láwòrán, sọ́nà ti ṣe ènìyàn ní Ọlọ́run already, ẹ̀ṣẹ̀ tó wá ń tàn wọ́n jẹ. Báwo ni mo ṣe mọ̀? Nítorí ènìyàn lọ́lọ́run dá gbẹ̀yìn, Ọlọ́run wá fi ohun gbogbo tó dá sábẹ́ ènìyàn, ó ní kó máa ṣàkóso ẹ̀. Ìwọ pápá ó tún bẹ̀ sí nǹkan àwọn nǹkan tó dá bóyá máa sọ lórúkọ, ó ní ìwọ ìnàkí ló máa jẹ́, ó dẹ̀ bẹ̀ sí jẹ́ náà. Ìwọ ń tiẹ̀ ẹ̀dìyẹ la máa pè ẹ́, ó dẹ̀ bẹ̀ sí jẹ́ ẹ̀dìyẹ. Ìwọ ń tiẹ̀ ọ̀pẹ òyìnbó la ó bẹ̀rẹ̀ sí fún wọn lórúkọ, ohun tó dẹ̀ pè wọ́n náà lọ ń jẹ́ títí di òní olónìí. Ènìyàn rí oore ọ̀fẹ́, àwọn áńgẹ́lì tó ṣubú àti Sátánì wọn ò rí oore ọ̀fẹ́. Praise the Lord. Ìdí àwọn nípa oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ tí Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀ mímọ́. Ọlọ́run fẹ́ràn wa ló fi yọ̀ǹda Kristi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo. Praise the Lord. Ẹ ká tẹ̀síwájú. Ó ní kò sí ibòmíràn tí ó lè lọ láti ní òye tàbí láti ṣàlàyé mẹ́ta lọ́kan ju inú Bíbélì lọ. Ohun tí Bíbélì ṣàfihàn nípa àwọn ẹni Ọlọ́run, ẹni persons of God, iṣẹ́ àti ipò wọn wà fún òye wa ìsinsìnyí ní kíkún. A ó máa ní òye rẹ̀ síwájú sí, pàápàá jùlọ nígbà tí a bá rí ní ojúkojú ní ọ̀run. Má ṣe gbọ́n àgbọ́n jù tàbí kí o mọ̀ ju Bíbélì lọ, bẹ́ẹ̀ ni kí o má sì ṣe wá àwọn ìtumọ̀ mìíràn láti àwọn orísun mìíràn ju Bíbélì lọ. Praise the Lord. Tá a bá wo bíbá yìí, ó ń sọ ẹni tí Ọlọ́run jẹ́, ó dẹ̀ ń sọ fún wa pé ká má ṣe gbọ́n àgbọ́n jù. Ohun tí Bíbélì ti jẹ́ ká mọ̀ yìí, ká máa bẹ ẹ̀mí mímọ́, òun á túbọ̀ máa ṣe kíni, á túbọ̀ máa fi òye ẹ̀yẹ wa sí. Praise the Lord. Nítorí tá a bá wò dáradára, àwọn Júù, àwọn ará Ísírẹ́lì, wọ́n jẹ́ àwọn èèyàn tó mọ ìwé mímọ́ dáradára. Báwo mo ṣe mọ̀? Nígbà tí àwọn amòye yẹn wá, tí wọ́n rí ìràwọ̀ tó ń lọ, tí àwọn ẹ̀dẹ̀ wá dé, tó wá wò pa ìlú yìí láti bí ọba kan, àti bí ọba kan. Ìràwọ̀ yìí tóbi kò sírú ẹ̀ rí pé aláti lọ sí. Tá bá dẹ̀ bí ọba sà, tá bá bí ọba mà, ibo náà ti máa ń bí ọba? Ààfin náà ti máa rí ọba, because ọba oyè ni. Tó bá dẹ̀ tí ó jẹ́ dípọ̀ ọba kú, ẹ tó jẹ́ láti ìran ọba náà ló máa jẹ ọba. Wọn kàn ń ṣàìdé fún èèyàn kan jẹ ọba, bó ṣe rí káàkiri náà ni. Bí Queen Elizabeth, tó bá di pé ó jẹ́ pé Ọlọ́run lónìí, ọmọ ẹ̀ náà ló máa jẹ king. Ẹ ti understand? Bẹ́ẹ̀ náà ló ṣe rí káàkiri. So ní ẹni ẹ fi gbà tó máa débẹ̀, palace náà lọ, ààfin ọba, bá ti bí ọba kan sẹ̀. Eléyìí kò ń ṣe ọba kan lásán, wàá rí ìràwọ̀ rẹ̀. Kò ń ṣe bí ìràwọ̀ tí yàn ń rí ní òru,
ṣe mọ̀ pé òru la máa ń ríràwọ̀ àbí alẹ́, ṣùgbọ́n ilé ìràwọ̀ ọ̀sán ni. Kẹ́ lè mọ̀ pé kéèkì òṣùpá gan ó ṣòro fẹ́yàn láti rí òṣùpá lọ́sàn, káwá máa di pé èèyàn wá rí ìràwọ̀ gan lọ́sàn. Ṣe mọ̀ pé wọ́n mọ̀ pé eléyìí kò ń ṣe àmì ńlá ni, kò ń ṣe àmì kékeré. Wọ́n dẹ̀ dé ààfin ọba. Tẹ́lẹ̀ mọ̀ pé yẹn tó máa lọ sí Aso Rock àbí White House tó máa wọ bẹ̀ kò ń ṣe èèyàn kan yẹpẹrẹ, àwọn èèyàn gidi làwọn ẹni tó máa wọ irú bẹ̀ yẹn. So àwọn èèyàn mòye yẹn wọ́n débẹ̀, ọba yẹn tó fi lè gbọ́ nǹkan tó ń bá wá, ó jẹ́ pé wọ́n ń ṣe èèyàn kan yẹpẹrẹ, ó jẹ́ pé wọ́n jẹ́ èèyàn kan àwọn èèyàn ńlá láwùjọ, kò ń ṣe nílùú yẹn. Ṣùgbọ́n mọ orúkọ ó dàbí pé èèyàn fẹ́ lọ bá Trump ń sìn, a mọ̀ pé tó bá máa dé inú White House á jẹ́ bí ààrẹ orílẹ̀-èdè mìíràn, ó máa jẹ́ àwọn èèyàn dignitary, you to understand, high caliber of people. Irú mọ́tò máa gbé lọ gan, irú jet máa gbé lọ, you to understand, irú ètò máa wọ́ nu Aso Rock. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni èyí. Wọ́n ní àti bí ọba kan sẹ́, òun la wá wò ká ọba wò títí Herod lẹ́yìn tó wà lórí tó jẹ́ ọba, kò sí kan nínú àwọn ìyàwó ẹ̀ tó lóyún dípò débi tá a máa náà fi bí ọba. Wá wò bá tó wá ń sọ̀rọ̀, wá ń wádìí, ó fọgbọ́n béèrè, wá pe àwọn onímọ̀ nílẹ̀ Júù bí àwọn àlùfáà, àwọn Levite, pé jọ nǹkan táwọn èèyàn yín wá sọ àwọn ẹni òótọ́ ni. Wòlíì ti sọ ní ọjọ́ ti pẹ́ lọ́pọ̀lọpọ̀ ọdún pa máa bí ọba kan, pé nílẹ̀ Bethlehem ni àwọn ló ṣàpèjúwe bẹ̀ yẹn. Zechariah náà lọ sọ pé báyìí pé wọ́n ṣàkiri nínú àwọn ẹ̀yà nílẹ̀ Ísírẹ́lì, ibẹ̀ dẹ̀ ni olùgbàlà Olúwa ti máa jáde wá. Lọ́ba ọba ẹ bá wa túra wá bá wọn, ẹ jọ tẹ bá ti rí ọmọ náà, ẹ jẹ́ kémi náà ẹ wá sọ fún mi, kémi náà lè lọ láti lè lọ jọ́sìn bẹ́ẹ̀ náà ṣe wá. Praise the Lord. Bíbélì ni wọ́n lọ, ẹ mọ̀ tán yín tó kù. Praise the Lord. Now Jésù Kristi ó wá sí ayé, ṣùgbọ́n àwọn ènìyàn wọ́n misinterpret, wọ́n rí bí ọba ayé ni. Ẹ wo nǹkan tí Herod lọ ṣe ń gbà yẹn, nígbà táwọn ènìyàn padà lọ́ba. Bíbélì jẹ́ kó dé mọ̀ pé gbogbo ọmọ láti bí 2 years títí dé ọmọ inú, ọmọ tó ṣì wà nínú tó ń lóyún ẹ̀, ó dẹ̀ rán àwọn sójà lọ láti lọ pa wọ́n. Lótìtọ́ a ti sọ àsọtẹ́lẹ̀ nípa èyí pé ẹ máa wo tí Jeremiah ti sọ wípé the lamentation of Rachel, pé ẹkún Rachel ó pa ọgbọ̀n ọmọ, ṣùgbọ́n ẹ̀mí mímọ́ nípasẹ̀ áńgẹ́lì Olúwa ti bá kí ló ń porúkọ ẹ̀ sọ̀rọ̀, Joseph nínú ìran àti nínú ojú àlá, pé gbé ọmọ ẹ lọ sílẹ̀ Egypt, pé títí tèmi máa fi sọ fún ẹ pé kí o dá padà wá lọ́wọ́ ẹni tó ń wá ẹ̀mí rẹ̀ kó má bàa rí mú. Praise the Lord. Ibẹ̀ ẹni Jésù ti wá sí Áfíríkà. Bíbélì jẹ́ àmọ́ iye ìgbà tí Jésù Kristi lò ní Áfíríkà, ṣùgbọ́n tó yìnbọn bá wá ń sọ lónìí, àbí táwọn kan bá wọn aláìmọ̀kan bá ń sọ lónìí pé ẹ̀sìn àtọ̀húnwá ni àwọn Gẹ̀ẹ́sì ló mú wá, irọ́. Jésù ti wá sí Áfíríkà, àwa gan ló yẹ kí a mú ẹ̀sìn lọ bá wọn. A ti ń sọ nípa Áfíríkà tipẹ́tipẹ́ kóyìnbó tẹ̀ tó mọ̀ pé wọ́n mọ Kristi. Ibi tá a kọ́ ti máa sọ̀rọ̀ nípa òyìnbó tó jọ mọ́ European, òun ni Cornelius, táńgẹ́lì lọ fara wọn pé kó lọ gbá Pétérù. Ṣùgbọ́n a máa ti máa rí ipasẹ̀ Áfíríkà tipẹ́tipẹ́. Simon ará Cyrene tó bá Jésù Kristi gbé àgbélébù, ẹ bá rántí, ibo lẹ́rẹ̀ bí ó ti wá? Áfíríkà ni. Ìlú tó ti wá òun náà ni ìlú Libya sí, ibẹ̀ ni Cyrene wà. Ṣé mọ̀ bẹ́ẹ̀ lọ, ìkan nínú àwọn wòlíì tí ó ya Paul àti Barnabas tó ń gbàdúrà fún wọn, tí ó ń fún iṣẹ́ tọ́nà tẹ́mi mọ́ yà sọ́tọ̀ fún wọn, láti Áfíríkà náà ni wọ́n. Ẹ ti understand? Àti bẹ́ẹ̀ lọ, kò ń ṣe ibi tá à ń lọ nìyẹn lónìí, ṣùgbọ́n mò ń sọ bí àwọn èèyàn nígbàtí Jésù Kristi gan dé, àwọn tó kọ́ ẹ̀kọ́ tó ń mọ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n kọsẹ̀,
wọn ò mọ̀ pé òun ni, nítorí àmọ̀jù dé bá wọn. Mo ò fẹ́ káwa náà ṣe àmọ̀jù lórí ọ̀rọ̀ mẹ́ta lọ́kan. Praise the Lord. Nítorí mo sọ̀rọ̀ kan ní last week wípé láti kékeré ló ti ń kọ́ wa ní 1 2 3 òǹkà. Tí wọ́n bá dẹ̀ máa wò, tí wọ́n bá béèrè pé ẹ jọ̀ọ́ kí ni ìbẹ̀rẹ̀ 1 2 3, èèyàn máa ní 1. Okay, kí ni ìgbẹ̀yìn ẹ̀? Kò sẹ́ni tó mọ end ẹ̀. Ìgbà tó dẹ̀ tó wá yá, àwọn ìmọ̀ ìjìnlẹ̀ jẹ́ kó di mímọ̀ fún wa wípé numbers yẹn kò wá ní bẹ̀rẹ̀, kò wá tún nópin. Wọ́n wá pè ní infinity to infinity, àìlópin sí àìlópin. A mọ̀ pé à ń study Ọlọ́run láì mọ̀, nítorí Ọlọ́run là ń pè ní ọba tó wà láéláé. Òun lọ́ba tó nópin. Òun nìkan, òun náà ni lánàá, òun náà ni lónìí, òun náà ló wà títí láé. Àwọn kan máa sọ pé ọba tó wà kí a tó dá ayé, òun ló máa wà nígbà tí ayé ò tún ní sí mọ́. Praise the Lord. So bẹ́ẹ̀ gẹ́gẹ́gẹ́ nígbà tí Jésù dé, wo gbogbo wọn bó ṣe kọ́sẹ̀, bó ṣe mọ ọ̀rọ̀ Ọlọ́run tó. Àwọn gan ló tún pa Jésù Kristi. Gẹ́gẹ́ bí olórin àwọn fújì kan, ta ló pa Jésù? Èmi kọ́ mo pa Jésù, bí àpàṣọ. Praise the Lord. Tá bá dẹ̀ máa wò, àwọn ẹni tá pè ní èèyàn Ọlọ́run tó mọ ọ̀rọ̀ Ọlọ́run, àwọn gangan ló ṣekú pa Jésù Kristi, nítorí pé àmọ̀jù. Mo fẹ́ káwa náà ṣe àmọ̀jù. Ọlọ́run mẹ́ta lọ́kan. Ó ní àlàyé Bíbélì gẹ́gẹ́ bí ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run Baba, nípa ìsọdi mímọ́ ẹ̀mí mímọ́ sí ìgbọ́ràn àti ìbúwọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi, kí oore ọ̀fẹ́ àti àlàáfíà kó máa bí sí fún yín. Mò ń kà láti bí màá lè ṣàlàyé. Nínú ìwé mímọ́, àwọn ẹni mẹ́ta ni a ó wò gẹ́gẹ́ bí Ọlọ́run kan. Ọlọ́run Baba, John 6 verse 27. Ọlọ́run ọmọ, ìyẹn là ń pè ní Jésù Kristi, John chapter 1 verse 1. Àti ẹ̀mí mímọ́, Iṣẹ́ àwọn Apostoli chapter 5 3 to 4. Ephesians chapter 4 verse 30. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Now, ní ìgbà ìṣẹ̀dá, a rí mẹ́ta lọ́kan lẹ́nu iṣẹ́. Ẹ̀mí mímọ́ ń rá bàbà lójú ibú. Bàbá ń sọ̀rọ̀, Jésù sì ni ọ̀rọ̀ náà tí à ń sọ. Ẹni tí ó mú ohun gbogbo jáde wá. Ẹ ti understand? Ẹ wò, mo ti ṣàlàyé ẹlẹ́kùn. Ààrẹ mímọ́ tó ń rá bàbà lójú ibú. Bàbá ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ tá à ń sọ náà ni Jésù Kristi ló dẹ̀ mú ohun gbogbo jáde wá. Jẹ́ kí ìmọ́lẹ̀ wà, ìmọ́lẹ̀ dẹ̀ wà. Jẹ́ kí ilé ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Praise the Lord. Now, a máa rí ogun wọ̀nyí. Genesis chapter 1 verse 2 to 3, òwe 8 22 to 31 pé ọgbọ́n Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ bá kà, máa fẹ́ kẹ́ka John chapter 1 to 3, then Colossians chapter 1 verse 16. Nígbà ìṣẹ̀dá ènìyàn, Ọlọ́run pe ìgbìmọ̀ mẹ́ta lọ́kan. Nígbà tó máa di pa àmàdé ni Ọlọ́run pé ẹ jẹ́ kí a dá ènìyàn láwọn ara wa. Níjọba bá ka bẹ̀rẹ̀ náà, mo ká ẹ jẹ́ kò ń ṣe èèyàn kan, kò ń ṣe èèyàn méjì, ìyẹn sọ nípa mẹ́ta lọ́kan. Tàbá tó máa wò ó sí, a rí mẹ́ta lẹ́ẹ̀kan lẹ́nu iṣẹ́ nígbà tí a dá èdè ènìyàn rú ní ilé ìṣọ́ Bábélì, nígbà tí àwọn ènìyàn fẹ́ tàn káàkiri àgbáyé. Níjọba náà fẹ́ kí èèyàn tàn káàkiri àgbáyé. Táwọn èèyàn wẹ́ gbá rọ, a fẹ́ kọ́ ilé ìṣọ́ kan tó máa ga, so a máa wà lójú kan, a ní ṣe kíní kan, èdè kan dẹ̀ ló bá yé ń sọ ń gbà ẹ̀. Ọlọ́run ẹ jẹ́ ká sọ̀kalẹ̀ wo nǹkan táwọn èèyàn ń ṣe. Ọlọ́run àwòbá nǹkan tó dẹ̀ ń ṣe yìí, tó ti lè nímọ̀ láti lè ṣọ̀tẹ̀ yìí sí ọ̀rọ̀ mi, pé nǹkan tó fẹ́ ṣe yìí ó máa ṣe. Ọlọ́run láti dẹ̀dẹ̀ wọn rú. Ibẹ̀ láti rí oríṣiríṣi èdè tó bẹ̀ sí jẹyọ. Àná tó ń ṣe chom 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 chom. Àná àwọn tó ń sọ èyí tèmi náà ń sọ yìí. Àná àwọn tó ń sọ èyí tá a gbé lárugẹ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn èdè onírúurú. Ẹ̀rí bá ṣe rí ní àgbáyé lónìí. Ibẹ̀ gangan la lè rí níbi tí èdè ti bẹ̀rẹ̀ sí di pé ayé ti bẹ̀rẹ̀ sí spread. Ìgbà tó di pé ìwọ bá sọ pé wá, tí wá túmọ̀ sí nǹkan mí níbò mí. Ọ̀gá ọ̀nà àgbà Ọlọ́run tóbi lọ́ba. Nígbà tí a ṣe ìrìbọmi fún Jésù Kristi ní odò Jọ́dánì, Ọlọ́run Bàbá sọ̀rọ̀ láti ọ̀run wá. Nígbà tí a rí ọmọ Jésù Kristi ń bọ̀, ẹ̀mí mọ́ bà lé ọmọ lórí gẹ́gẹ́ bí ìfòróyàn
fún ìdí èyí gbogbo onígbàgbọ́ nínú Kristi ni a gbọ́dọ̀ ṣe ìrìbọmi fún ní orúkọ ti Baba ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Maria nínú Matthew 20:19 pé gbogbo tó bá ti jẹ́wọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà láti ṣe kíni aláti ṣe ìrìbọmi fún lórúkọ Ọlọ́run Baba lórúkọ Ọlọ́run lórúkọ Ọlọ́run. Òun ni ará Ethiopia ìwẹ̀fà Ethiopia yẹn ṣe nígbà tí Fílípì tó wá sọ fún tún tó ti ń bá sọ ní aṣọ bí omi odò náà rí ní Fílípì dẹ̀ ṣe kíni ó bọ́lẹ̀ lọ́ba dẹ̀ ṣe ìrìbọmi fún bọ́yẹ̀ ṣe ìrìbọmi fún tí wọ́n náà mí tánpá ó disappear ó tún bá iṣẹ́ ìránṣẹ́ lọ gẹ́gẹ́ bí ó bá ní ó jẹ́